tọ́ ìbà elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ìjídéǹdáyé ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ àwa kọmọdànù. Mo ṣèbà kí bà mí ṣe. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV. Mo kí wa o, ìbà léni ìbà lọ́wọ́ Ọlọ́run ọba, ìbà fún gbogbo ajúnilọ pátápátá, ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ṣèbà o, kí bà mí ṣe. Àlùkù ní ń sawo àlùkù, àlùkù ní ń sawo àlùkù, adífá fún kùkùté tí ń sawo ẹ̀bánà tí ń ṣe ojú mi mọ̀mọ́ rí bi èèwọ̀, ojú àwo ìrí bi èèwọ̀. Gbogbológbò erin bá jẹ́ àfẹ́yìn lẹ́yìn kékeré nù, gbogbológbò ẹ̀fọ̀n bá jẹ́ àfọwọ́lówó gbàgbàgbà lọ́dà, gbogbológbò màdò bá jẹ́ àfẹsẹ̀ méjèèjì tilẹ̀ kiribítí àìtókù gílẹ́fà àìtókù àrìnà kò lọ́fà ẹnìkan yẹn rí mọ̀nàmọ́ná lójú àlá. Ìrìn ọwọ́ ni mo rìn lónìí, òun olúfẹ́ ẹ fọwọ́ mi, ẹ fi wọ̀ mí. Mo dé lónìí, mo dé torótoró, mo dé lónìí, mo dé tọ̀rọ̀tọ̀rọ̀. Àṣírí ọ̀nà tí mo bá wọlé lónìí, àṣírí tí mo mú wá lónìí, òun ló bí àṣírí tí mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lónìí. Lára àwọn nǹkan ṣọ́ra àwọn àgbà ni. Mi ní sọ pàtó iṣẹ́ tí àṣírí yìí ń ṣe, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ pé ìṣọ́ra. Ẹ jẹ́ ká jọ gbé nǹkan kan yẹ̀wò. Tí a bá ń sọ pé ìṣọ́ra ní ilẹ̀ Yorùbá, tí ìṣọ́ra kó sínú ó pọ̀. Gbogbo nǹkan tó bá lè dáàbò bo yàn lọ́jọ́ ewu náà là ń pè ní ìṣọ́ra. Bẹ́ẹ̀ ni, gbogbo nǹkan tí a lè lò tó lè kó wa yọ lọ́jọ́ ewu. Mi máa ń sọ kinní kan pé lọ́jọ́ tí Ọlọ́run bá sọ pé àsìkò ẹ̀dá tó, kò sí nǹkan tó lè yẹ lọ́jọ́ náà yóò lọ. Ṣebí a rí ẹni tí wọ́n pa, tí wọ́n gún báyìí, tó yọ lódì kejì tó kú ẹ̀ wà nílẹ̀, tó sì tún padà dìde. Àbájí làwọn àgbà pè é. So ó túmọ̀ sí pé nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá. Ìṣọ́ra eléyìí tí mo fẹ́ mú wá lónìí 08061408254 09072793348 ni àwọn nọ́mbà wa. Tẹ́ ẹ bá wá ní ìbéèrè lórí àwọn àṣírí, ẹ dákun, àwọn àṣírí kan wà tó jẹ́ àṣírí ńláńlá, tó jẹ́ ìjìnlẹ̀ àṣírí, tó jẹ́ àṣírí agbára, tó jẹ́ pé ó ṣeéṣe kí a má jẹ́ kó jáde síta fún ìdí kan tàbí èkejì, nítorí pé èèyàn méjì ni lójú oorun nílẹ̀ Yorùbá, ní gbogbo àgbáyé. Èèyàn méjì ni ò kí ń lójú oorun o. Ẹni tí ó ba nǹkan jẹ́ ò ní lójú oorun, bẹ́ẹ̀ sì ni ẹni tí ó tún ṣe náà kò ní lójú oorun. Èmi ń fi àwọn àṣírí yìí lẹ̀ fún gbogbo ojúlówó àwọn ọmọ Yorùbá tí wọ́n mọ lílò rẹ̀, ni mo sọ o. Mi ò sọ títí àwọn tó jẹ́ pé wọ́n kàn rí lórí afẹ́fẹ́. Ṣé mọ̀ pé nísìnyí oníṣègùn ìbílẹ̀ ti pọ̀, babaláwo ti pọ̀, wòlíì ti pọ̀, gbogbo wa ti pọ̀. Iṣẹ́ orí Facebook ti ṣe ẹlòmíì di babaláwo, ó ti ṣe ẹlòmíì di oníṣègùn, ó ti ṣe ẹlòmíì di wòlíì, ó ti sọ ẹlòmíì di àfáà. Ṣùgbọ́n àwọn tí wọ́n mọ iyì àṣírí, tí wọ́n mọ̀ pé àwọn bàbá wa tí wọ́n mú àṣírí ìwọ̀n wá, wàhálà ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kí wọ́n tó rí gbà. Àṣírí tó di tọ́rọ́ fọ́n kálé báyìí kò jẹ́ ẹlòmíì lójú, ṣùgbọ́n àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó máa ń jọ èmi lójú gan gidigidi, nítorí pé wàhálà tí à ń ṣe ń gbà míì ká tó rí àwọn àṣírí míì gbà ó mọ̀ lágbára púpọ̀. Ẹ máa bá mi ká lọ. Ṣùgbọ́n àṣírí mo fi ń dán lójú, tó o bá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tó sì fi ṣe kà, tí ì ṣe pé bóyá o ní ìkà nínú láti fi ṣe, àṣírí yóò jẹ́ fún ọ o. Bẹ́ẹ̀ ni mo sọ, yóò jẹ́ fún ọ láṣẹ Èdùmàrè, torí pé ìbúra pé a ní fi ṣe ní tí ò da ló fi tẹ àwa náà lọ́wọ́. So ẹni tó mọ iye ẹ̀ lèmi, kì í sáwọn tí wọ́n mọ kọ́mẹ́ǹtì rubbish pé kinní kan, jẹ́ kí n waste data mi nígbà tẹ́ mọ̀ pé kinní kan mi ò wárú ẹ o. Tètè irú àwọn tí wọ́n ń wá kinní kiri, èmi ò wá wọn. Mo sì tún máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí àfipamọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí àfipamọ́ ni sórí social media. Bó ti yẹ pé social media náà lè lọ at any time, but ó wà ń bẹ̀ fún
ìgbà díẹ̀. Ìwé kíkó kiri gan nígbà míì ṣé ìwé gan yìí fi gbókìyà ìwé kan mo tún lè kàn lọ́jọ́ kan nínú ìwé àwọn bàbá wa bẹ́ẹ̀ bá gbọ́n báyìí ń kú dànù ni níbi tó ti pẹ́. Wọ́n láwọn gan ò tí ì ju ọmọ 20 years lọ nígbà tí ìwé yẹn tí àwọn àṣírí yẹn táwọn ti gbà. Ẹ wá wò ìwé ìgbà náà títí dìsìn. Ẹ wo àwọn ẹ mọ àwọn ìwé àtijọ́ kọ́lọ̀ báyìí ń ṣe nígbà kan báyìí. Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Kí lẹ bá mi wá lórí àṣírí tí mo pè ní ìṣọ́ra yìí? Ẹ bá mi wá ológbò tó dúdú pátápátá. Ṣé ẹ rí tá bá ń sọ̀rọ̀ pé ológbò tó dúdú tán, ẹ jẹ́ ká kọ́kọ́ ra ológbò yìí ká gbé sínú ilé ká wojú ẹ̀ fún bí oṣù kan, ó kéré tán oṣù kan ká fi wojú ẹ̀ pé ṣé torí pé ológbò mi máa ń ní funfun lára tí wọ́n ti tu funfun bẹ̀ kúrò. Bẹ́ẹ̀ náà lẹyẹlé níṣẹ́ tó bá ní ẹyẹlé nínú tó bá ní kẹ́ ẹ lu ẹyẹlé dúdú tàbí funfun. Ó dáa púpọ̀ ká ti rà sínú ilé ká wo ọwọ́ tí ó yọ kó tó di pé a lò ó. Àwọn nǹkan yìí ni máa ba ṣíṣe ló máa fa ìjẹ́ ògùn. Ẹ ti bá mi wá, ẹ bá mi wá owó ẹyọ tó lujú ni o. Ẹ bá mi wá 10. Ṣé ẹ mọ òwú tí wọ́n ń tà láyé àtijọ́? Owó àtijọ́ ni kèsì lè tán fi rán aṣọ ní ìsinyìí tó máa ń tíìkì báyìí mọ̀. Tán máa ń àwọn ilé ẹja máa ń wé mọ́ bóyá sùkú àgbàdo tàbí tí wọ́n ti wé bẹ̀ wọ́n tó jẹ́ dúdú tí ò ní funfun lára tí ò lábàwọ́n. Ẹ bá mi wá. Ẹ bá mi wá aṣọ wájì tó lè gba ológbò. Ẹ bá mi wá. Ẹ bá mi wá ọ̀gà àbílẹ̀ kèsì lè tẹ̀ra lórí igbá. Ẹ jẹ́ ká gbìyànjú eléyìí tán bá rí òun ló dáa jù torí pé eléyìí tó wà lórí igbá wọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbàṣẹ. Kì í ṣẹyọ kan o. Ẹ bá mi wá 9. Ọ̀gà 9. Bó wá ní ṣíṣe àṣírí yìí? Ẹ mú owó ẹyọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́ okùn yìí tírìn tí mo sọ yìí òun tí mo sọ òun á jẹ́ kó gùn díẹ̀. A wà máa kí owó ìbọ owó ẹyọ yìí a máa ká ní kókó yóò wá jẹ́ 9. Níbi ìparí ẹ̀ á rọra fi kẹwàá sí. Ẹ jẹ́ kó jìnnà síra díẹ̀. Ẹ wá fi kíní ẹ fi sínú ìsásùn kan tàbí ibi tó bá fẹ̀ díẹ̀ ìsásùn tó bá fẹ̀ díẹ̀ tẹ́ bá ti ná kíní sí. Ẹ wá máa pa ọ̀gà yìí ní ìkọ̀ọ̀kan sí ara àwọn owó ẹyọ òun. Kò gbọdọ̀ ta sí kejì kan, ò gbọdọ̀ ta sí kejì. Ẹ pa sí owó ẹyọ kìíní, ẹ pa sí kejì, ẹ pa sí kẹta, ẹ pa sí kẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, ìkẹjọ, ìkẹsàn. Ẹ ní pa sí kẹwàá o. 9 ẹ pa sí ìkẹsàn. Tẹ́ bá ti pa sí inú ìsásùn tó wà náà lẹ́ẹ̀ ti gbé. Kò tún gbọdọ̀ fojú kan oòrùn mọ́, inú òkùnkùn lẹ́ẹ̀ lọ gbé sí. Tẹ̀mọ́lé àtijọ́ wọ́n máa ń kọ́ tó jẹ́ pé kò síbi tí òye fẹ́ gbà wọlé tí òwe máa ń dúdú tí lẹ́kùn rẹ̀ ga jù báyìí lọ. Ẹ lọ gbé pamọ́ tí ò ní róye rárá. Tẹ́ bá ti gbé pamọ́ kó tó di pé a ṣe eléyìí a ti wá ewé òwúrà àti odidi atare kan pẹ̀lú ẹyẹ bàràwé ẹyẹ tí máa ń sùn lójú títì tí máa ń sùn lọ ní kíní ohun tẹ́ máa ń rí mu. A jò pọ̀. Tá bá ti jó sẹ́rí ológbò dúdú tí a sọ yìí á tì mọ́nú yàrá kan tí ò ní rí ta lẹ́yìn tá a ti rí pé dúdú ni lóòótọ́. Á tì mọ́nú yàrá kan. Sẹ́rí kíní tá a jó yìí láfi máa fún ní oúnjẹ. Láfi máa fún lóúnjẹ nínú oúnjẹ tá bá ti sílẹ̀kùn tá wọlé. Bóyá ẹ̀kọ ni á dà á ti pò kíní mọ́ ọbẹ̀ á dà fún yóò máa jẹ. Ntí yóò máa jẹ nu ẹ má bínú ọ̀gà kan ewé òwúrà odidi atare kan àtẹyẹ bàwé lájò. A máa fi fún ní oúnjẹ kò jẹ́ dandan pé ká lo ẹ̀tù ìtàn kì í ṣe dandan pé ká lò tán fún olóńgbò ní oúnjẹ. Tá bá ti rí pé ń tá a sáhùn ó ti gbẹ dáadáa tàbí ẹ̀jẹ̀ ń ti gbẹ mọ́ àwọn owó ẹyọ lára. A wọlé tọ ológbò yìí á dì lọ́wọ́ á dì lẹ́sẹ̀ tí òfin ní àǹfààní àti gé wa jẹ tàbí ṣe nǹkan kan. Kíní okùn yìí a lè tìbọ̀ láti dì a lè tìbọ̀ látẹ̀yìn. Nínú yàrá náà láti ṣe o. Níbẹ̀ náà láti gbé sínú aṣọ wájì tá dì. Á ti lọ gbẹ́ ibi tí a fẹ́ sin sí á ti lọ gbẹ́ sílẹ̀.
tá a bá ti gbé sílẹ̀ a kàn wá gbé kínní nínú òkun náà ni o, nínú òkun ni o, a gbé lọ a lọ sín tí a bá ti sín tán tá a sin kínní a bẹ̀rẹ̀ sí ní sọ láti ijọ́ kẹta láti bẹ̀rẹ̀ sí ní sọ a máa lọ bẹ̀ a máa fọwọ́ wá orí kínní o kò lè jáde lọ́sàn-án láíláí òru ni ó jáde ṣe rí owó ẹyọ kan tá a pa kínní sí lára wọn ó ti jáde láfi mọ̀ pé ó ti dáhùn nígbà tí wọ́n bá ti jáde òun láàmú á lọ tí ó kùnà dáadáa òru lá lọ o á wà sín gbẹ́rẹ́ mẹ́ta gbogbo ibi òkè ibi àárín àti ìbàdí láàsìn sí tá a bá ti sin tán ìgbà náà láàtò lọ òru kínní á wà yọ kínní bó o ní lílò rẹ̀ àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá o èmi ń sọ Ọmọ Gíẹ̀sì TV ibẹ̀ láti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́ ṣùgbọ́n tó sì wà dọ̀la ṣùgbọ́n nítorí ìwà burúkú inú ti tèmi ìwà burúkú inú ti tiẹ̀ ó ní ò jẹ́ káwọn àṣírí jáde síta mọ́ bàbá tó fi àṣírí ilẹ̀ ó ní ìbúra ó ní nǹkan ètùtù ó ní gbogbo ẹ̀ kó tó di pé wọ́n yọ̀ǹda àṣírí fún wa pé àwọn yọ̀ǹda àyíjúbà fi òòrùn sínú lọ sọ́run tó bá wá tẹ̀wọ́ náà lọ́wọ́ bó ṣe rí ni mo ṣe ṣàlàyé mu ṣùgbọ́n nítorí èmi ní ìsinmi àtẹ̀yìn ò lè máa jà kí n gbérò pé mo fẹ́ fọ́ mọ́ lórí ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè fọ́ láìwẹ̀ yìí torí ìwọ tó bá máa sọ̀sọ̀ kú sọ ló jẹ́ nsọ báwọn 090 72 79 33 48 080 61 40 8254 ẹ dákun mí ní kẹ́ pè mí lórí àṣírí yìí o mo kàn sọ pé àwọn àṣírí kan wà ní ilẹ̀ Yorùbá èyí tó ṣe é jáde wà èyí tí ò ṣe é jáde ó wà ìṣọ́ra ni mo pè tó dájú ṣáká ó wúlò púpọ̀ fún àwọn ọlọ́dẹ ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn bàbá wa tí wọ́n máa ń ṣe àṣírí àwọn èèyàn rò pé kákàn kí àṣírí gírì lẹ́ẹ̀kan náà ká sì ṣe ni rárá o àwọn àṣírí kan wà tí ò ṣe é yára ṣe rárá tó jẹ́ pé díẹ̀ lè lo rẹ̀ tí ó fi jẹ́ ṣíṣe Ọlọ́run ò ní padà lẹ́yìn wa gbogbo ọmọ Yorùbá pátápátá kí Ọlọ́run Elédùmarè kó fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ sí àárín àwọn ọba wa kí Yorùbá kó lè gòkè àgbà mo kí wa lẹ́ẹ̀kan sí o àdúrà wa ó gbà o lágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ó mú Yorùbá yóò mú wa délẹ̀ ẹ̀lẹ́ni mo kí wa o.